máa kàn wò. Nǹkan tí mo mú wá síbí báyìí lénìí, ẹ bá ń gbọ́ nǹkan kàbìtì, nǹkan kàǹkà, ẹ má jẹ́ kí n máa kọrin pé kò kí ṣe orin fún akọ lénìí. Nǹkan tí mo mú wá sí lórí ètò lénìí ni ó ní jẹ̀díjẹ̀dí. Gbogbo ara pé 99% èèyàn tó wà ní Nàìjíríà yìí ló ní jẹ̀díjẹ̀dí. 99% obìnrin ní, ọkùnrin ní, ọmọ kékeré ní, everybody kò sẹ́ni tí kò ní. Mo ẹ̀rọ máa gbọ́ tó wá sọ pé mo nílò bọ̀ ẹ má wọ̀rẹ̀ kátó pẹ́ẹ́sẹ̀ máa sọ̀rọ̀ lẹ́jọ́ padà wá lọ́pọ̀ subscribe tó wá sí wá padà dé ẹ̀ máa bá fún yín details nǹkan tí mo bá fún wọn lé nìyí. Mo tẹ̀ mọ́ pẹ̀tẹ̀ tí máa subscribe mi, so ẹ má fún mi sàkámàtì, ó tẹ̀ dá mi lójú gan pẹ̀tẹ̀ tí máa subscribe mi, especially ẹni tó ní question yìí gangan, mo mọ̀ pé máa wà lórí ètò máa wò wá. So nǹkan tí a fẹ́ sọ lénìí ni jẹ̀díjẹ̀dí. Kí ni nǹkan tá à ń pè ní jẹ̀díjẹ̀dí? Kí ni nǹkan tó ń fa jẹ̀díjẹ̀dí? Àti pé kí ni àwọn àpẹẹrẹ táwọn máa rí tá bá ti ní jẹ̀díjẹ̀dí? Obìnrin, ọkùnrin, àwọn nǹkan táwọn máa notice kò ń ṣe wá tá bá ti ní jẹ̀díjẹ̀dí yẹn gangan. Ó ní ọkùnrin mi ó máa ní erection problem, premature ejaculation, obìnrin máa ní ẹ̀yìn ro òun, tó kò ní lè dìde. Kí ni àwọn nǹkan tó máa ń fa jẹ̀díjẹ̀dí yẹn? Gbogbo ala mọ̀ àwọn ọkùnrin míì wá gan máa láyè láti máa mú bí ẹ ló máa ní àbí ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe, kò lè fa jẹ̀díjẹ̀dí, ó korò sí nìkan irọ́ ni, ṣúgà náà wà ń bẹ. So ìyẹn máa ń fà. Obìnrin míì dẹ́ nìyí, títí nǹkan bá ṣe kọjá kó máa jẹ, chocolate ń lọ kó máa jẹ, bisikíìtì ń bọ̀ kó máa jẹ láì fi ṣe bébì. Kí ló dé? Àǹtí ẹ̀yin mò ń bá wí, ṣọ́ṣẹ́ ìbí yín ni ẹ máa pa ìwẹ̀ yín ròyìn rárá o. So àwọn nǹkan tó máa kí jẹ̀díjẹ̀dí yẹn fún àǹfààní àwọn tí ò tiẹ̀ sí níbi tẹ́ wọ́n ti lè rí egbòogi ewé àti egbò rà fún àǹfààní tiwọn, ó ní nǹkan tí mo fẹ́ fún yín yìí wá fún. Àti pé ẹ̀lú ìlẹ̀ tó kò láìpẹ́ láti máa lọ sílé alágbo kiri, so ohun tún ní ilé ìwà fún wà very better gan. Mr. Alabi Olúwafẹ́mi tó comment orí previous video wípé kí ni original oògùn jẹ̀díjẹ̀dí gangan, ó ní eléwà fún yín pé ẹ tẹ́bà sí níbi tẹ́sí lè rí egbòogi àti àwọn nǹkan tí a máa lò fún jẹ̀díjẹ̀dí yẹn tó lè wà ẹgbẹ́ tí tàtà wà lábọ̀ pé natural remedies ti wa kò kí ṣe ewé, kò sí àṣàdànù kankan bẹ́ẹ̀, kò ń ṣe ewé àwọn kí mò wá fún yẹn iná mọ̀. Àwọn nǹkan tá a lè mú nínú kitchen wa náà ni àwọn nǹkan tá a fẹ́ sọ léyìí tó yẹ pé even ká má tiẹ̀ ní gan àlè náà ju bíyá 50 naira 100 naira lọ sí. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ginger. Àwọn ẹ̀sọ́ wà pé kí ló ṣẹlẹ̀ dúdú fìt ẹ̀yìn àti ginger ìṣà ẹ̀ má wọ̀ọ́rí. Ilé ẹ̀kẹ́yìn náà mo wúlò ginger. So alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ginger. So ẹlẹ́kejì ni lime ọsàn wẹ́wẹ́. Ẹlẹ́kẹta nìyí o garlic, ẹ jọ̀ọ́ ẹ má bínú fún bọ́. Ẹlẹ́kẹta ni garlic. Ẹlẹ́kẹrin ó ní oyin, honey. Ọlọ́run kò yin sáyé mi o, ẹ̀yin náà ṣàmì ẹ sọ sí yín náà oyin. Ẹlẹ́karùn-ún ó ní káfúrà. Káńfọ̀ wa káfúrà wa, káńfọ̀ ló máa fi sáṣọ, káfúrà ló máa fi sí àgbò. Ẹ jọ̀ọ́ ẹ bá lọ ra káfúrà instead of káńfọ̀. So and pábánbárí ẹ̀ ní omi. Kò sẹ́ni tó máa bómi ṣọ̀tá. Ipò kíyàn gan sí kìlà tó kọ́ ní kó máa mumi gan. Kí ọkùnrin tó omi ẹlẹ́kẹ̀ẹ́ta. Nǹkan tó kù sí ni kí n kọ́ wa bí a ṣe máa lò ó. Alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ fi hàn wá ní ginger. A máa mú ginger wa, a máa gé.
garlic wá sí size àwọn kò lè wọ ẹnu bottle yẹn. Ẹ jọ̀ọ́ nǹkan tá máa ṣe yẹn má jẹ́ kó lò ju ọ̀sẹ̀ kan lọ. Ọmọ kékeré náà lè mú because nǹkan tá lè mú lé ní ìfẹ́ kó lò ju ọ̀sẹ̀ kan lọ. Tá máa jù sínú omi wa báyìí. Ẹ lè gé wẹ́wẹ́ jù báyìí lọ, ẹ máa jù síbẹ̀ báyìí. A máa mú lime ọsàn wa. A máa gé sí 8 àbí 4 tó bá ṣe lè wọ ẹnu bottle yìí la ṣe máa gé. A má bó èpo ẹ o. Lime àbí lemon náà lè ṣiṣẹ́. Tẹ́ bá rí tí kò bá sí lime nítòsí ẹ lè lo lemon. Tí kò bá dẹ̀ sí lemon náà ẹ lè lo lime. Kò sí ìtẹ̀lé lò nínú méjèèjì. Iṣẹ́ kan náà wọ́n ṣe. So mo ti gé lime yẹn tó bá ti fẹ́ máa jù sínú omi yẹn. I try to make ẹyọ kan náà ni because mi fẹ́ jẹ́ kó ju ọ̀sẹ̀ kan lọ tí mo fi máa lò. Nǹkan tó kù sí yìí ni káfúrà. Káfúrà yẹn tó bá ṣe rí pé omi yẹn ṣe pọ̀ sí ó ní ká ṣe lò. A máa jù sínú omi yẹn. Ó máa dúró sókè ni òun wá máa yọ. And nǹkan tó kù ni oyin. Optional ni oyin o. Tẹ́ bá like ẹ lè fi sí. Tí ẹ bá dẹ̀ like ẹ lè má fi sí. Optional ni it's not compulsory for me. So a máa bu oyin fún ìbẹ̀rẹ̀ aṣọ sí inú cover. Kẹ́dẹ̀ make sure wípé oyin ògidì rẹ̀ ra oyin gidi. Kò ṣe ní táwọn Hausa máa ń ṣe yẹn oyin gidi. Lẹ́yìn tí mo ti fi oyin sí tán, ó wá kó garlic yẹn máa bò. Má jẹ́ kó gbé aago 3 sí 4. Lẹ́yìn ìgbà tí mo ti fi gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lọ sí tán, ẹ máa dé. So ẹ máa dì pọ̀. Oyin yẹn wà sálẹ̀, ẹ máa dì pọ̀ mọ́ tó fi máa mix dáadáa mọ́ oyin yẹn. Ọsàn wẹ́wẹ́ ẹyọ kan, garlic ẹyọ kan, ginger ẹyọ kan pẹ̀lú ìdérí oyin kan àti mentor káfúrà ẹyọ kan péré ní kẹ́lò. So ẹ má jẹ́ kó jẹ ẹyọ kan lọ, ẹ dẹ̀ máa fi sílẹ̀ fún ọjọ́ kan kó fi toró dáadáa. Ẹ má jẹ́ kó jọ ọ̀sẹ̀ kan lọ, ọdún náà lè jọ ọ̀sẹ̀ kan lọ, but torí pé ó máa ń wo ewu lórí, òun ni èmi ò dẹ̀ láìkẹ̀. Ìdúró lèmi fi máa ń ṣe nǹkan tí mo lè mú tán lọ́sẹ̀ kan. Bó ṣe wà ilé lọ fún ọmọ kékeré náà, kò sí pé ọmọ kékeré ò lè mú, ọkùnrin lè mú, obìnrin lè mú, ọmọ kékeré lè mú. Ẹ̀yin àǹtí mi, ẹ̀gbọ́n mi, àǹtí mi, dádì mi, mọ́mì mi, tẹ́gbẹ́ chocolate gbọ́dọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ yín, jíjẹ ni. Chinchin jíjẹ ni, ẹlẹ́gbẹ́ ọ̀gbọ́dọ̀ gbé kò trophy kọjá, mímu ni. Ẹ̀yin tíwìtìwì mímu ni, ẹ̀jọ̀ ẹ gbọ́dọ̀ ní kíní yìí nílé.
fún àwọn ọmọ yẹn kìí pé mọ́mí buy me chewing gum, mọ́mí buy me sweet, ẹ gbọ́dọ̀ nílé fún àwọn ọmọ yẹn náà. àti tó bá dẹ̀jẹ̀ pé ọmọ ìkiri wà tó lórògbò kí ní kápọ̀ tó wà lókè yìí ó máa ń ṣiṣẹ́ fún dáadáa, ṣe máa bá ọmọdé yẹn kẹ́ bá ra ìmàlú ó máa ń ṣiṣẹ́ fún and usage ẹlẹ́mà ní size kìíní yìí ọmọ ìkiri teaspoon kan ti tó bọ̀ fún àgbàlagbà ṣọ́ọ̀tì yìí ó ti wá òkè tó ẹ̀mí náà bẹ́ẹ̀ mú tèmi nìyẹn o. ó dáa kí àwọn kan fi tẹ́lẹ̀ nú gbogbo àwọn kan tó wà nínú ẹ̀ gbogbo ìdọ̀tí máa flush everything wàá yà wàá tó bó ṣe wáyé ó máa ń ṣe fún tọ́sí ẹni tó bá yẹ tèrí ìgbéga dáadáa normally láàárọ̀ kí èèyàn bá wọnú toilet ó yẹ kó yàgbẹ́ pẹ̀lú mi kò ní rí ìgbéga 1 hour ó máa wà ní toilet yẹn á máa mú iṣẹ́ oríṣiríṣi sílẹ̀ jẹ́ pé àyàn tó bá wà ní pàṣẹ gan kí ló ṣẹlẹ̀ wọ́n kó ẹ bọ́ síta so ó máa ń ṣiṣẹ́ fún un tí èèyàn bá jí láàárọ̀ kó tó jẹ anything tó bá mú máa ṣẹ́tù gbogbo náà máa ṣẹ́tù máa flush gbogbo àwọn nǹkan tí kò dáa máa yá jáde. kò ní jù báyìí lọ lónìí ṣẹ́rí a ti ṣe oríṣiríṣi fídíò lóríṣiríṣi natural remedies makeup everything kò sí nǹkan tá a ti ṣe but most picture tó wà fídíò tó wà lókè yìí ó wà very important kan ẹ make sure pé ẹ wò ó and ẹ má gbàgbé láti subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ bell yẹn torí ẹ̀mí bẹ́ẹ̀ kẹ́ máa carry last.